A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àwọn ọ̀dọ́ tínú ń bí dáná sun iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Kánsù Ìsọlọ̀ tí ó wà ní agbègbè Ọ̀kọ̀tà ìpínlẹ̀ Èkó. Èyí wáyé lẹ́yìn ikú àwọn méjì tí ẹnikẹ́ni kò tíì ṣe ìdánimọ̀ wọn lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ alámòójútó ojú pópó Lagos State Traffic Management Authority (LASTMA) ọlọ́pàá kan àti dẹ́rẹ́bà ọkọ̀ ní agbègbè Àgọ́ Palace jọ wọ ìyá ìjà. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 9 òwúrọ̀ àná bí dẹ́rẹ́bà ọkọ̀ Sienna ṣe gbìyànjú àti sá mọ́ LASTMA lọ́wọ́ lẹ́yìn tí ó rúfin ojú pópó. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tí ó pe ara rẹ̀ ní Usman ṣàlàyé wípé òṣìṣẹ́ LASTMA ń bá awakọ̀ du ọwọ́ tí ń darí ọkọ̀ tí a mọ̀ sí steering. Èyí ni wọ́n ṣe lọ́wọ́ tí dẹ́rẹ́bà fi pàdánù ìdarí ọkọ̀ kí ó tó gun àwọn èrò ọkọ̀ mìíràn mọ́lẹ̀. Usman ní àwọn 4 ni ó jáláìsí. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ àjọ LASTMA Adébáyọ̀ Taofeek nínú àtẹ̀jáde sọ wípé dẹ́rẹ́bà ọkọ̀ Sienna aláwọ̀ búlúù yìí ni wọ́n mú látàrí wípé kò tẹ̀lé òfin ìrìnnà. Lójúnà àti gbé e lọ sí ọ́fíìsì ni ó ti yíwọ́ sí òpópónà Báyọ̀ Oyèwálé ní Láípò Àgọ́ kí ó tó kọlu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí èrò kún inú rẹ̀. Awakọ̀ kẹ̀kẹ́ yìí kú lójú ẹsẹ̀. Aláboyún tí ó gbé náà jáláìsí. Àwọn ọmọ iléèwé méjì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn. Adarí ikọ̀ alámòójútó ọkọ̀ ìrìnnà Federal Road Safety Corps FRSC Babátúndé Fárinlóyè náà fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé àwọn 4 ni ó fara kááṣá ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ FRSC júbà ehoro kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà. Fídíò àti àwòrán ṣe àfihàn bí wọ́n ṣe ba ọkọ̀ àti àwọn ohun èlò iyebíye jẹ́ sí ní ìjọba ìbílẹ̀ Kánsù. Òṣìṣẹ́ kan ní iléeṣẹ́ ìjọba tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn ọ̀dọ́ ṣe ìkọlù sí ọ́fíìsì wọn nítorí òṣìṣẹ́ LASTMA, FRSC àti VIO jọ ń lo ọ́fíìsì yìí papọ̀. Òun sì ti pàdánù oríṣiríṣi ìwé-ẹ̀rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ifásitì Chicago State University (CSU) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu béèrè fún ìgbaniwọlé sí ifásitì wọn gẹ́gẹ́ bí ọkùnrin. Ọ̀gá àgbà fún CSU School Registrar Caleb Westberg fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkùnrin ni iléèwé gíga yìí fún ní lẹ́tà ìgbaniwọlé (admission letter). Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlájídé Adéníjì jẹ́ ọmọ kíláàsì Ààrẹ Tinubu ní iléèwé gíga Chicago. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní ilé-ẹjọ́, Westberg bu ẹnu àtẹ́ lu àhesọ wípé àjọ olùṣèwádìí Federal Bureau of Investigation kàn sí CSU láti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni Tinubu gba iléèwé yìí kọjá. Ó wáá fi kún un wípé ìdí ọ̀rọ̀ ọ̀hún dá lórí ìwé àkọọ́lẹ̀ transcript tí ó wà ní ìkáwọ́ wọn. Ó ní òun kò ṣe alábàápàdé Tinubu rí, kò ṣe àbẹ̀wò sí ọgbà iléèwé wọn, bẹ́ẹ̀ sì ni kò bun iléèwé wọn lówó rí. Ó ní láàrin ọdún 1979 sí ìgbà tí òun gba ipò, CSU á ti ní rẹ́gísítírà tó 6. Bí ọdún ṣe ń gorí ọdún ni àwọn òfin yí padà. Ó ní ó ṣeé ṣe kí ẹlòmíràn rò pé obìnrin ni Bọ́lá kí wọ́n sì bu ọwọ́ lu transcript rẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ikọ̀ ọlọ́pàá agbègbè ìlú Àbújá sọ wípé àwọn ti ṣe àwárí ariwo èké tí wọ́n ń ké ní ilé 14 wípé nǹkan ọmọkùnrin wọn sọnù. Kọmíṣánná ọlọ́pàá ní ìlú Àbújá Haruna Garuba ní àwọn ti rí i dájú wípé irọ́ pátápátá gbáà ni lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò lórí àwọn tí wọ́n ń ké gbàjarè. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá ni Garuba ti sọ eléyìí. Ó fi kún un wípé àwọn 14 tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ti ń fojú ba ilé-ẹjọ́ báyìí. Wọ́n fi ẹ̀sùn kàn wọ́n lórí bí wọ́n ṣe pariwo èké tí wọ́n tún ń dààmú àdúgbò. Ariwo èké yìí ti ṣi ọlọ́pàá lọ́kàn lórí bí wọ́n ṣe ń ṣígun lé àwọn afurasí tí wọ́n lé ní 10 ní ìlú Àbújá ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Garuba ní ó lé ní ẹ̀sùn 10 tí àwọn rí gbà ní àwọn agbègbè bíi Garki, Gwagwalada àti Kwali. Ó fi kún un wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn yìí ni ó yọrí sí
nínà bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnìkankan ò ṣòfò ẹ̀mí. Ó ní ó la ọlọ́pàá lóògùn láti gba àwọn wọ̀nyí kalẹ̀ lọ́wọ́ ikú àti ìṣòfò dúkìá lọ́wọ́ àwọn ọ̀dọ́ tínú ń bí. Lẹ́yìn tí wọ́n kó àwọn tí wọ́n ní nǹkan ọmọkùnrin wọn ti dàfẹ́ẹ̀rí lọ sí ọ̀dọ̀ dókítà ni dókítà fìdí ẹ̀ múlẹ̀ wípé nǹkan wọn pé síbẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ dáadáa. Kọmíṣánná wá rọ ará ìlú láti kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n jáwọ́ nínú ká máa ké gbàjarè lórí asán. Bákan náà ni ó rọ̀ wọ́n láti má máa ṣe ìdájọ́ ara wọn jungle justice nítorí aláìṣẹ̀ lè tibẹ̀ dèrò ọ̀run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo gbọ̀nà àrà yọ bí wọ́n ṣe darí adájọ́ àgbà adájọ́ Olúṣẹ́gun Odùṣọlá kí ó gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje dìde láti ṣe ìwádìí ẹ̀sùn ìṣowó kúmọkùmọ àti àṣìlò ipò tí wọ́n fi kan igbákejì gómìnà Lucky Ayédatiwa. Ìgbésẹ̀ yìí wáyé látàrí bí Ayédatiwa ṣe kọ̀ láti fèsì sí lẹ́tà tí wọ́n kọ́kọ́ há fún un ní ọjọ́ 25 oṣù kẹsàn-án lórí ẹ̀sùn yìí. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó fojú kéré ọ̀gá rẹ̀ gómìnà Rotimi Akeredolu, ìkówójẹ, ìṣowó ìlú kúmọkùmọ, níná mílíọ̀nù 540 náírà (5.4 million naira) fi ra táyà àti bátìrì sí àwọn ọkọ̀ ìrìnnà alápapọ̀ convoy vehicles àti ríra ọkọ̀ SUV fún iṣẹ́ ní 10.548 million naira gẹ́gẹ́ bí adelé gómìnà. Àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n fi kàn án ni gbígba 2.695 million naira fún ìrìn àjò lọ sí Ìlàjẹ àti Ẹsẹ̀ Odò. Bákan náà ni a gbọ́ wípé ó dá àpá sí aya rẹ̀ lára, ìyáàfin Olúwaṣeun Ayédatiwa, ní èyí tí ó lòdì sí òfin ìkọlù sí ènìyàn Violence Against Persons tí ó lòdì sí òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2020. Agbẹnusọ ilé ìgbìmọ̀ sọ wípé olórí òṣìṣẹ́ ni ó bá igbákejì gómìnà gba lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí i. Ọ̀sẹ̀ tí ó kọjá ni alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Abdullahi Ganduje gbé ìgbìmọ̀ kalẹ̀ láti parí aáwọ̀ tí ó wà láàrin igbákejì gómìnà àti ilé ìgbìmọ̀, ṣùgbọ́n ìgbìmọ̀ yìí kò tíì ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àdéhùn láàrin ìjọba àpapọ̀, àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ni a gbọ́ wípé yóò ná ìjọba àpapọ̀ ní iye tí ó tó tírílíọ̀nù 2 náírà. Lẹ́yìn ìpàdé oníwákàtí 4 ni wọ́n fẹnu kò láti bu òróró ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Lára àwọn kókó àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù láti rí sísan ẹgbẹ̀rún lọ́nà àrùndínlógójì náírà (35,000 owó ìdásí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún oṣù 6, ṣíṣe ìpèsè ọkọ̀ akérò bọ̀gìnnì èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì fún kíkó èrò, ṣíṣe àgbékalẹ̀ owó àyáàsan grants ẹgbẹ̀rún 25 náírà fún ìdílé 15 mílíọ̀nù fún oṣù 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ lálẹ́ àná wípé olórin Azeez Fashola tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley ti wà ní àkàtà wọn lórí ẹ̀sùn ikú ọmọọṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ní Naira Marley ti wà ní àhámọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àwọn ìwádìí mìíràn lórí ikú Mohbad. Síwájú àkókò yìí, ní alẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun ni Naira Marley kéde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé òun ti dé sí ìpínlẹ̀ Èkó láti lè ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí ikú Mohbad tó ń lọ lọ́wọ́. Bí ó ti sọ wípé òun yóò ní ìbápàdé pẹ̀lú àwọn ọlọ́pàá láìpẹ́. Ó ní ó ṣe pàtàkì fún òun láti kó ipa tòun fún ìmọ́lẹ̀, kí òótọ́ lè jẹyọ, kí ìdájọ́ òdodo sì wáyé. Mohbad ni ó jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ní ẹni ọdún 27 (27 years). Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni agbẹnusọ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àyẹ̀wò lórí òkú Mohbad ti parí, èsì ló kù tí wọ́n ń retí. Ìgbésẹ̀ tí ó fa wíwu òkú Mohbad pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọlọ́pàá àti ikọ̀ elétò ìlera. Bákan náà ni a gbọ́ wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú nọ́ọ̀sì tí ó gún Mohbad ní abẹ́rẹ́ kí ó tó di olóògbé. Ọjọ́ Ẹtì tí ó kọjá ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ Magistrate
tó fìkàlẹ̀ sí ìlú Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olúborí nínú ìdíje Big Brother Naija gbogbo ìràwọ̀ Ilébáyé Ọdúnìyá ni wọ́n ti ṣe ìpèsè $100 mílíọ̀nù fún àti ọkọ̀ SUV láti Innoson pẹ̀lú àwọn ẹ̀bùn jàǹkàn-jàǹkàn mìíràn níbi ayẹyẹ tí ó wáyé ní Ilé Bíbí Naija tí ó wà ní Ìlúpéjú, ìpínlẹ̀ Èkó. Báyé, ẹni ọdún 22 láti ìpínlẹ̀ Kogi, ni ó la akẹgbẹ́ rẹ̀ 5 nínú ìpele tí ó gbẹ̀yìn láti jẹ $100 mílíọ̀nù ($120 million) níbi ìdíje tí ó wá sí òpin ní ọjọ́ Àìkú tí ó kọjá. Òun ni ẹnì kejì láti ẹkùn Àríwá tí yóò gbégbá orókè lẹ́yìn Kaltung Aduwak láti ìpínlẹ̀ Kaduna tí ó kọ́kọ́ tayọ ní ọdún 2006. Ilébáyé, nígbà tí ó ń fèsì, ó ní èyí jẹ́ àkókò láti làjà bí ó ti kí gbogbo àwọn onígbọ̀wọ́ ètò àti àwọn olùdásílẹ̀ ètò láì yọ àwọn akẹgbẹ́ rẹ̀ sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.